títí dàsìkò yìí ó ní àwọn ẹbí ará ọ̀rẹ́ àti akẹgbẹ́ gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá ní Ọkọyà Samuel Adéwálé ìníwọ̀n mà sì wà nínú àdúrà àti inú ìgbìyànjú pẹ̀lú bí ọkùnrin náà bó ṣe ti sọnù láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn tó sì jẹ́ pé dàsìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí kò sẹ́ni tó ti mọ ibi tí ọkùnrin náà wà tàbí tó ti rí rárá àti rárá. Ẹ rántí pé nínú ọ̀sẹ̀ yìí ẹni àwọn gbajúmọ̀ òṣèré tíátà bẹ̀rẹ̀ sí ní máa kéde wípé àwọn ò rí Ọkọyà Samuel Adéwálé mọ́ o, tó sì ní gbogbo bó ṣe ń pe nọ́mbà fóònù ẹ̀ níṣẹ́ ni kò tiẹ̀ gbé bí ò sì sẹ́ni tó rí bá sọ̀rọ̀ ẹlòmíì ò sì mọ ibi tó wà. Kódà a gbọ́ wípé ẹni tó jẹ́ ọ̀rẹ́bìnrin tó ń fẹ́ wọ́n ti kà sóun náà wípé ń bo ni Ọkọyà Samuel Adéwálé wà, ṣùgbọ́n tó lóun náà ò mọ ibi tó wà o, àti pé òun náà ti ń wá kiri òun kò sì mọ ibi tí àwọn lè wà sí. Ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ òṣèré tíátà káàkiri látòrí Ọdúnládé Adékọ́lá, àwọn bíi Kọ́láwọlé Ajíyẹmí tó jẹ́ ọkọ Tóyìn Abraham ni làwọn náà ti lọ kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára pé kí wọ́n jọ̀wọ́ kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gbà wọ́n kí wọ́n bá wọn wá Ọkọyà Samuel Adéwálé nítorí pé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti lọ fọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí tó sì ti fi nọ́mbà fóònù táwọn èèyàn lè pè bí wọ́n bá rí i tàbí kẹ́fì ẹ̀ síbi kankan síta, ṣùgbọ́n dásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí wọn kò tí ì rí Ọkọyà Samuel Adéwálé o tàbí gbúrò ibi tó wà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn ni Ọkọyà Samuel Adéwálé ló fi ṣe bùgbé, ibẹ̀ ló sì ti ń ṣe tíátà níbi tó ti súnmọ́ àwọn gbajúmọ̀ òṣèré tíátà bíi Ọdúnládé Adékọ́lá àti Owólabí Àjàsá pẹ̀lú àwọn míì bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a gbọ́ pé inú oṣù keje ìyẹn oṣù tó kọjá inú ṣẹ̀ṣẹ̀ kúrò ní ìlú Abẹ́òkúta tó padà sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣùgbọ́n tó jẹ́ pé láti ìgbà náà báyìí wọn àgbúrò Ọkọyà Samuel Adéwálé o, kò sẹ́ni tó mọ̀bí tó wà, bẹ́ẹ̀ ni nọ́mbẹ̀ kò lọ, èyí tó ti kó àwọn ẹbí ará ọ̀rẹ́ olólùfẹ́ àti àwọn akẹgbẹ́ tó kó wọn sínú ìrònú àti ẹ̀bẹ̀ àdúrà ńlá báyìí.